أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Mo kí Ọlọ́run látara gbogbo nǹkan tí Ọlọ́run bá dá pátápátá. Mo wá fi ìyìn fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. Mo ń ẹ́díìtì fídíò kan tí mo ṣe síwájú lọ́wọ́lọ́wọ́ ní dining. Mo wá rí mọ́ṣáláì mo wo one or two tests nínú àwọn latest outing àwọn kan tó jáde. Mo wà a little bit offline díẹ̀. Ó dínkù sí àwọn bí mo ṣe láti nǹkan bí ọjọ́ méjì lọ because of my condition of my health. Mo wá come across ọ̀rọ̀ tí Yunusa tó sọ nípa wọ́n rí oṣù, wọn ò rí oṣù, wọ́n já látakò sọ̀rọ̀, wọn ò já látakò sọ̀rọ̀. Mo wá fẹ́ kọ́kọ́ enlighten wa díẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, lórí pé tí a bá fẹ́ bínú ká mọ àyè bá ṣe fẹ́ bínú, ká mọ ibi tá fẹ́ bínú sí. Òní kọ́ lọ́jọ́ ìbínú wa, ọjọ́ ìbínú wa ti pẹ́. Èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni pé Zubairu Muhammad Ọbaníkà ó kọ ti Yunusa ni, ọmọ ọlọ́mọ gòkè, bàbá òun bàbá fẹ́ jábọ́, nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wò. Ṣé rí, a máa dá kí a ní bíbí ire. Tí ẹ̀dá bá ní bíbí ire, kò dìgbà tó bá fẹnu ara rẹ̀ sọ pé èmi tẹ́ ń rí wọn bí mi ire o. Ìwà àti ìṣesí òun ni ó fi bíbí ire hàn lára èèyàn. Èyí ló fẹ́ mú mi tó pé ó fi force mi láti pé kí n fi fídíò ọmọ bàbá wa Ìmáàmù Ọ̀fà ni màá fi pé kí n gbé wọlé. Níparí fídíò ni mo fẹ́ fi sí, torí pé kẹ́ ẹ lè bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mi wo ohun tẹ́ ẹ bá rí nípa Yunusa àti ohun tẹ́ ẹ rí lára ọmọ Ìmáàmù Ọ̀fà, láti pé kẹ́ ẹ wo ohun tá à ń pè ní bíbí ire. Nítòótọ́ Yunusa pa irọ́ fáyé. Àwa yìí sì ti rí irọ́ tí ó pa fáyé tipẹ́tipẹ́ kó tó dìgbà náà a sọ fún yín. Ní irọ́ nípa l'Ọbaníkà kọ tí ẹ ní àwọn kọ̀wékọ̀wé ń pè wọ́n ní notorious, nǹkan kò sórúkọ tí wọ́n pè mí. Ọjọ́ tí wọ́n ń bọ̀, àmọ́ kì í sì pé lọ́wọ́ mi, lọ́wọ́ Ọlọ́run ọba, wípé mo ti conclude. Wọ́n wá ń fi àsìkò yìí tún fi rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sáré wípé ẹ̀ ń wá ìjókòó àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́, láti pé kẹ́ ẹ bira yín léèrè wípé ṣé ní tòótọ́ ilẹ̀ ń fi wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú irú nǹkan tí Yunusa tó ti ń ṣe bọ̀ látẹ̀yìn, tí kò sì jẹ́ ká ṣíṣe rẹ̀, tó sì tún fi wá di pé tún wá gbé ẹ̀wù òmíì wọ̀ léyìí tó fẹ́ lárí Yorùbá àti àwọn Haúsá pọ̀, léyìí tó sì tó fẹ́ mú tó fi fẹ́ mọ yẹ̀yẹ́ ìsìláàmù látara ní tí Yunusa ń sọ nípa ẹ̀sìn, pé àṣé bẹ́ẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ọ̀jẹ̀ lẹ́sìn tó, àṣé bẹ́ẹ̀ ni wọn ò ní ìmọ̀ tó, nígbà tí ẹ̀yin tẹ́ ti fagbára sọpọ̀ mọ yín ni òun, táyé sì ń bá wa rí ní ìrírí ọmọ yín nítorí mi ò rí lọ́mọ Ògbómọ̀ṣọ́.
gbogbo nǹkan tí wọ́n sì lè fi mú jáde láti fi sọ pé kì í sọ ọmọ tiwa l'Ógbómọ̀ṣọ́ ni mo ti ń sọ jáde tí mi ò sì yé wí, tí àwọn kan sì tún wá takú. Ẹ tún wá fi ń pe àwọn èèyàn kálẹ̀ káàkiri pé ẹ fẹ́ jókòó àlàáfíà. Àwọn ọmọ tẹ́ wọ́n ń pè pé kán wá jókòó àlàáfíà náà wá ṣèwádìí wọn ò wọ́wájú wú ẹ̀yìn. Ẹni tí ò fáwọn lálàáfíà ní lọ́ba níkà, bàbá lọ́ba níkà, ẹ jẹ́ kógun ó mí, ẹ jẹ́ kinní kan ṣe kinní kan ìfúlà 40. Ẹ̀yin gbogbo tán pè nígbà náà tán ní kẹ́ ẹ jáde tán ní kán fún yín ní 25,000 naira tán fún yín lówó pé wọ́n ní kẹ́ ẹ fẹ́ lọ rèé wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ kẹ́ dìfẹ́ǹdì àwọn ọ̀rọ̀ tí màá padà tún post lọ́kọ̀ọ̀kan yìí. Nínú ìgbà tí wọ́n fi sọ pé wọ́n fẹ́ wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́, níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tán wá àlàáfíà fún Ògbómọ̀ṣọ́, mò ń wínú ẹ̀yin tí ẹ̀ ń blọ́ọ̀gì kiri tẹ́ ń sáré pé ń wá àlàáfíà, tẹ́ ò kí ọwọ́ bọbi tí ń tó bí àìgbọ́ra ẹni yé, tẹ́ ò kọwọ́ bọ̀, tẹ́ wá síbi ìparí ẹ̀, tẹ́ wọ́n tó pé lọ́ba níkàlẹ̀ ń rí. Wàláì ọ̀pọ̀lọpọ̀ ló ti forí gbé nǹkan tí ì ṣe títí ẹ̀. Nínú mo sì kìlọ̀ fómi nínú yín. Wàláì torí mo bí ọ̀pọ̀ nínú yín ni mo bí lọ́mọ tí mo kìlọ̀ fún yín tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ gbọ́. Èpè tán bá ń ṣẹ́ fún Yunusa ní ìsìn lórí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ní tuntun tó ń sọ yìí tẹ́ ẹ̀ padà rí yóò bá yín, torí wọ́n ń gbé àwọn tó tún kún lọ́wọ́, wọ́n tún ń gbé ṣépè, torí ẹ̀yin tẹ́ ń tún kún lọ́wọ́ nù ẹni tó bá ní bàbá chief imam, bàbá ẹ̀ta fún wọn lálàáfíà, wọ́n kéwú ni wọ́n ṣe kíní ni. Ọlọ́run padà tún wá mú pé gbogbo nǹkan tẹ́ tá ń tó ń sọ bọ̀ pátá Ọlọ́run wá mú gbogbo ẹ̀ wá ń ṣẹlẹ̀ ní rọrùn, ìwọ́n ń ṣẹlẹ̀ wá kórìjọ compasively lójú kan náà fẹ́ni tó gbọ́n tó bá ní làákàyè. Ṣé èsì pa ń pe tẹnì kankan pé kọ́ wá wo ni Ọlọ́run bá ń kójọ fún wa tí fi hàn wá. Àkọ́kọ́ ni pé ẹni tí ń bá ń wá àlàáfíà fúlù tán ti bí yín, ẹ̀yin tẹ́ sọ pé ń wá àlàáfíà káàkiri nílùú mi, ṣé ẹ ti bí léèrè pé kí ni nǹkan tó rí tó fi sọ kíní tó sọ yìí. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀, Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí, Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder, ó dẹ̀ lè explode anytime, little strike ó máa explode wẹ̀. Gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mórí bọ́. Torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí, ó kàn yín. Ó dàbẹ̀ bá ní. Mo rò pé ti rí i tó ní Ògbómọ̀ṣọ́ yìí sitting on a gunpowder. Ẹ wò òyìnbó etí yín di pẹ̀lú òyìnbó yìí. Ṣé tó bá jẹ́ pé gunpowder ni ọlọ́mọdé ká ẹlábù tó bá explode sẹ́yìn pé yín gẹ́ escape bàbá àwọn family yín escape. Gbogbo ẹ̀yin bloggers ẹni mú bi léèrè. Kò sọ pé àwọn tán ń bò òun jà lòun sọ pé wọ́n jókòó lórí gunpowder o. That Ògbómọ̀ṣọ́ generally is sitting on gunpowder. Ẹ neglect ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ gbọ́ lórí 25,000 tán bú yín. Wàláì ọmọ tiwa lẹ́yìn ṣe a ò lè wá burú fún yín débi pé ká fi sọ wípé kó rí báyìí, torí yóò rí bẹ́ẹ̀. Wàláì ẹ lọ rí ìbéèrè wò yóò rí bẹ́ẹ̀, a ní gbé nǹkan kan náà. Ọmọ tiwa lẹ́yìn ṣe a ò gbọ́dọ̀ gbé yín ṣépè. Kéèyàn máa sọ pé kí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ń run torí pé kọ̀ọ̀kan pé wọ́n wà lórí gunpowder ẹ wá ní àsọjẹ lásán ni. Do you know that an enemy can capitalize on that word? Ẹni tí ń bínú ìlú tó yẹ pé ọ̀tá ìlú ni yóò capitalize on that word. Mo ń wo fíìmù kan níjọ́ kan, dàbẹ̀ ni pé Ayọ̀bọ̀ Àbáyọ̀mí àbí nǹkan kan náà porúkọ fíìmù yẹn. Wọ́n bá àwọn ìyàwó mi tán wò lọ, I decided to astaghfirullah, èmi ni mo tune in lẹ́yìn ìgbà tí mo wo sporting tán. Ọlọ́run wá ní kí ìyàwó mi ọwọ́ dídán wá bá mi, àwa jọ ń wò. Ìyá ọkọ, ìyá ìyàwó tí gbogbo wọn padà wá sínú ilé kan tán láwọn fẹ́ wá tọ́jú ọmọ àwọn tó bímọ. Ìyá ọkọ ń wípé right òun ni, ìyá ìyàwó ń sọ pé right òun ni. Wọ́n dànù lérú, wọ́n bẹ̀rẹ̀ sí jà. Ọkọ ń yàlè níta,
àlè tí ń yàn níta ń gbowó ribiribi lọ́wọ́ ẹ̀, ọmọ ọ̀dọ̀ ń rí bó ṣe ń gbowó, ìyá ọmọ ọ̀dọ̀ gbádùn, ó tọrọ owó lọ́dọ̀ ọ̀gá ẹ̀, ó béèrè owó, ọ̀gá ò fún, ìyá ọmọ ọ̀dọ̀ kú. Níjọ́ kó mọ kọjọ ìpè kọjọ kan, bí ọkọ bá sọ ìyá ìyàwó sọ, bí ọkọ bá sọ tán jọ ń wọn ra wọn níjọ́ kó mọ. Èyí àlè ti kígbe wípé kò sọ́gbọ́n tóun lè dá àfi tóun bá rí pé òun rẹ́yìn arákùnrin yẹn pẹ̀lú nǹkan tó ṣe pẹ̀lú òun. Òun béèrè owó kò fún un lówó tó. At the end of the whole thing, wọ́n ṣèkó mọ́ tán, ọkọ lọ báyàwó ẹ̀ pé sóò ní kìlọ̀ fún ìyá ẹ̀, ìwọ náà sóò ní kìlọ̀ fún ìyá ẹ̀, wọ́n jọ ṣe fúnra ara wọn. Ọkọ padà wá sí pálọ̀, ó wá sùn láti pé kó gun omi fún àlàáfíà. Arákùnrin yẹn dákẹ́, ó kú. Nígbà tí wọ́n dé tí wọ́n wòkú rẹ̀, gbogbo wa èmi pẹ̀lú ìyàwó mi sọ pé heart attack, wọn kúkú fọmọ ọlọ́mọ lọ́kàn balẹ̀, wọ́n pariwo ariwo lọ́pọ̀ àṣekínní kan. Ẹsẹ̀kẹsẹ̀ orí mi kàn yí, ó kàn ṣìwálẹ̀ kan náà ni pé no, this cannot be heart attack. Ó lè ṣeéṣe kó jẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ ní Èkìtì tí ọmọ ọ̀dọ̀ tó pa ọ̀gá ẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó fi nǹkan sóúnjẹ fún wọn lórí pé ó béèrè nǹkan lọ wàláhì kan tó parí fíìmù yẹn, because when you are watching film, I told you I'm a don tí wo àwọn mafia film dáadáa. So tó bá bẹ̀rẹ̀ tí producer bá bẹ̀rẹ̀ ibi tí ń lọ ní fíjẹ́ kó lọ́pọ̀lọpọ̀ náà fíìmù sí yí ọmọ wù mí wù, tó bá ti bẹ̀rẹ̀ báyìí ibi tẹ́ padà iṣẹ́ rẹ̀ tẹ́ ń gbé kiri ọ̀hún gan ni tó wà nídìí ẹ̀ padà rí pé bẹ́ẹ̀ ni. So at the end of the day, àwa padà wá lórí discover pé ọmọ ọ̀dọ̀ ló padà fi nǹkan sí oúnjẹ fún ọ̀gá ẹ̀ tó pa torí pé ó ti béèrè owó fún pé ó fẹ́ tọ́jú ìyá ẹ̀ tí kò fún un. So gbogbo ìyá ọkọ àti ìyá ìyàwó tí wọ́n ń jà tán fún tẹ́kẹ́ gbogbo wọn lọ́pàá wá interrogate ló ṣe gbogbo ẹ̀, àti ìyàwó náà wọ́n interrogate ẹ̀, àti àlè náà wọ́n interrogate gbogbo wọn pápátá. Wọ́n padà wá discover pé ọmọ ọ̀dọ̀ ló padà poison arákùnrin. Ẹ ó máa fojú síbòmí ibi tí mò ń lọ nìyẹn. Ẹ ó máa fojú síbòmí wípé ṣe bí Yunusa sọ̀rọ̀ ọkàn ṣàṣọjẹ ni, àwọn kan sì wà láàyè ibì kan pé ó dẹ̀ capitalize lórí pé ṣe bí wọ́n ti àwọn rádaràdá tẹ́rí tán lórí káwọn mọ́ ọlọ́kà yẹn tán lórí pa àwọn ẹni ẹlẹ́ni yẹn. Irú wọn náà wọ́n sọ pé kí ni ń dà yín láàmú, ẹ jẹ́ ká kọ́ lórí operate níbi báyìí náà. Ṣebí ọmọ ìlú wọn gan náà ti fẹnu ara rẹ̀ sọ pé wọ́n wà lórí gunpowder. So if anything can happen, á sọ pé ní, and before you know it, they have sophisticated gadgets both in ammunitions and in phones and in what have you lórí internet. Àwọn gan ni wọ́n kọ́kọ́ bínú sí jáde tó ń ṣe kíní bla 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 propaganda àwọn jáde báyìí kẹ́tó fọba ẹ̀ conclude wọ́n pick Yunusa ní tòótọ́, àmọ́ ẹ̀mí ò ti lọ náà. Àwọn gan make sure pé àwọn target ibi tí ò ti ṣe Yunusa ni wọ́n ṣe tán propaganda àwọn yóò mọ̀ wà lórí Yunusa ní ó padà pick ẹ̀. Gbogbo ìtàn sọ nípa rẹ̀ ní ta ń gbálẹ̀ ni wàláì, à ń bọ́ ẹ̀wù ẹ̀sìn kúrò lára rẹ̀ ni. Tí wọ́n irú ètí tó tán ṣe lọ́lọ́ká yẹn nísìn, kódà kó pẹ́ nìkan náà bá mú nínú wọn nísìn nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ pé wọ́n ní wọ́n lọ sọ bọ́ǹbù kalẹ̀ lọ́lọ́ká kíní kankan kì yóò pé bẹ́ẹ̀ ni ọ̀gá wa ló ní wa ìjọ tó ń ti bẹ̀rẹ̀ sí máa kìlọ̀ fún yípa ń bọ̀ wá ń kọ́ torí wọ́n sọ pé you are sitting on the gunpowder. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ẹ, don't you use your senses. Àwọn ẹrù pa ọkọ tí ẹ ní, but àwọn ẹlòmíì lè capitalize lórí eléyìí láti operate. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pọ́n kiri tẹ́ ń pe mítìnì ẹ ṣe sùúrù, ẹ mọ́ ṣe sùúrù, ẹ mọ́ bínú, ẹ mọ́ ṣe kíní kálẹ̀ káàkiri, ẹ rò pé kò ní affect yín ni. Ṣẹ́yìn feel wípé bóyá kò lè affect yín ni. Àtẹ̀yìn tẹ̀ ń ẹ wò by that time gbogbo nǹkan tí gbogbo orí publication tí gbogbo orí yìí ti ṣe náà wọ́n mọ̀ gbé jáde pé ẹ̀mọ́ eléyìí náà ń bẹnu àwọn ọmọ rẹ̀ torí òun náà mọ̀ sọ fún pé yẹn dáadáa ni, ẹ̀mọ́ eléyìí náà ń bẹnu àwọn ọmọ rẹ̀ ẹ wo propaganda. Wọ́n mọ̀ bí ọ léèrè ni pé kí ni fact tó ní lórí kí ni tó sọ nípa lágbájá báyìí. We need peace on our land and we should be very careful how we go about with it. Wallahi, we need peace in our land. And I used to tell you people, kì í ṣe pé bẹ́ẹ̀ mo lọ rí wọ classroom ńlá kan báyìí ni mo lọ rí jáde, but I seek for what I don't know. Add more knowledge to what I don't know. Kódà nǹkan tí mo bá fẹ́ kọ́, mo bá fẹ́ mọ̀ kọ́, mo mọ̀ kọ́ outright. Ẹ wo nǹkan tí Ọba Kanu ń ṣe náà, kí ló tún lé kiri tó fi ń wọnú classroom tó fi ń jáde. Ó sì wà nú classroom dì sìn.
tó sì ń lọ classroom. You use it to catch for knowledge ní ilé ayé ni wàá ṣe wàá lọ ni. Add to what you don't know. You don't add friends, you don't add enemies to what you have in your life, rather than you just try to look for friends and fans in what you are doing. Ẹ wá torí tọrọ kọ́bọ̀ kan tá fẹ́ fún yẹn wá fẹ́ mọ blackmail yẹn kẹ́ mọ bú yẹn kálẹ̀ káàkiri. Ọba ní ká o kíní kankan ni. Wọ́n fẹ́ kẹ́ lọ́ọ́ sọ̀rọ̀ lórí you are sitting on the gunpowder. Ilé ìtọ́ sọ̀rọ̀ lé lórí. Ìyẹn wá lọ bá yẹn. Mo wá ṣèkìlọ̀ fáwọn èèyàn wípé ọ̀rọ̀ Oòduà nation tó bá ṣe é ṣe ọwọ́ àwa Yorùbá ló wà, tó bá yẹ ṣe ọwọ́ àwa Yorùbá ló wà, torí pé wọ́n ti ń lo àwọn nǹkan tactics ni wọ́n sì máa ṣe. Àwọn tó bá ti rí wọ́n bá ti ní gbólóhùn aṣọ láàrin ara wọn, ní tí wọ́n ṣe ni pé wọ́n tètè mú kan nínú wọn, wọ́n mú mọ́ra, wọ́n sì máa tẹ́ lọ́rùn bí bá ṣe ń fẹ́. Tẹ́ bá ní kò rí bẹ́ẹ̀ ní ìsìn, mi ò sọ pé bẹ́ẹ̀ ni as alleged now. Àwọn tí wọ́n bá ti ń ṣe as alleged wọ́n máa tẹ́ wọn lọ́rùn tí wọ́n máa fún wọn ló bá bẹ lábẹ́nu. Ògbómọ̀ṣọ́ lẹ́wà, Ògbómọ̀ṣọ́ mọ́ wà, ibi tán bí àwọn òbí ti gbogbo wá sí ni, tí wọ́n sì tún wà ń bẹ di sìn. Àtẹ̀yìntẹ́ ń gbìjà Yunusa, ṣé iṣẹ́ owó ni àwọn òbí tó bí yín àbí tán bírò àwa yìí ni wọn ò ṣe tó, àbí wọn ò làkàkà ayé tán lọ kán bọ̀ tó tí Yunusa fi gbèrú tí ń kọ́ kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn tó fi gbé kalẹ̀ láàrin very short time ní 1005. Dó Ọlọ́run mọ́jọ́ ọ̀rọ̀ èèyàn náà wà tó bá yá, torí pé wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn ní mọ́ ṣe kíni ní mọ́ pọ̀wọ̀. The question I am asking you, that you are seeking for peace lórí ìlú, because he's a fantastic imam, ni pé látijọ́ tó ti bẹ̀rẹ̀ di sin èèlò ní sálárì rẹ̀ nínú Central Mosque Ògbómọ̀ṣọ́, èèlò sálárì rẹ̀. Wọ́n bùn ní mọ́tò, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹni tó bùn ní mọ́tò lórí kíni. Èyí sọmọ Ògbómọ̀ṣọ́, ọmọ Ọ̀fà ni ẹ́, kí ló bùn ní mọ́tò fún? Ó tún ní sàrín wín ọ̀tọ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ jàjẹ́ eléyìí tó mọ́rọ̀ sàrín kúrò, tó ti fẹ́ gbàlúmọ́ kábíyèsí lọ́wọ́, ẹ sì pẹ́ra yín lọ́mọ Ògbómọ̀ṣọ́. Tí ń bá wọn lọ tí ó fi rọ́lẹ̀ káàkiri tí ó dekú kalẹ̀ láàrin àwọn èèyàn. Where were you? Ẹ̀yin tẹ́ ń seek for peace. Tó gbé kalẹ̀ sílùú yẹn. Àwọn tí wọ́n pọ̀n lẹ́yìn gan gbèrú rẹ̀ kalẹ̀. Ẹ jẹ́ ká tọ́ka bí tẹ́ gbèrú rẹ̀ kalẹ̀. Irun tí Yunusa gbé kalẹ̀ láàrin ìgbà tán pọ̀n kiri yìí, àwọn tí wọ́n pọ̀n kiri ọ̀ọ́bì ẹ̀ nílùú rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ fi ayé káyé orí. Tẹ́ wá lórí kógun wọ̀lú wá bá wa. Eré táwọn Fúlàní ń sá láti wọra mú Ògbómọ̀ṣọ́ lára. Látàyè wá tẹ́lẹ̀ tí wọ́n ò rí. Wọ́n wá ń lò tactically lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí pé kíní kan. Ẹ jẹ́ kí gbogbo akájọ wò báyìí. Àtẹ̀yìn Kristẹni tọrọ kàn yín tẹ́ lórí gbé sórí kankan tá ń defend pé Christian kọ́ ló ní kíní yìí rẹ mọ́ kó bá kábíyèsí mọ́ ṣe kíní tẹ́ wá dé tó ẹ pé yín náà lẹ wá gbáwájú tẹ́ wá fẹ́ mọ̀ ju Mùsùlùmí lọ. Báwa Mùsùlùmí la gọ̀, àwa Mùsùlùmí la ní sùúrù tó. Mo wá fẹ́ béèrè kíní kan. Wọ́n yan ìmáàmù lọ́yọ̀ọ́, ṣé Kristẹni lọ́bọ̀ Ọ̀yọ́? Oníṣàngó pọ́nbélé ni. Ṣé àwọn tán sọ fún yín pé ẹgbà fọ́lọ́ ẹyọ kan ni pé kò sóso kò sájẹ́ kò ṣe kíní tán sí kíní, ṣé wọn tẹ̀ bá fún, ṣé wọn tẹ̀ lójú ẹ̀? Ẹni tó dọ̀bálẹ̀ sí ọ̀dọ̀bálẹ̀, ẹni tó kúnlẹ̀ sí òkúnlẹ̀ pẹ̀lú ráwà ní orí rẹ̀. Ẹ̀sìn lẹ́yìn wà láàfíà, ẹ̀sìn ní káwá kọ́mọkùnrin yìí kọ́mọ bú kábíyèsí bó ṣe wù. Níta wí nìyẹn náà, ẹdún ló pé kọ́mọ bú kábíyèsí bó ṣe wù ni. Tí kìí bá ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe lè máa pè yín fún mítìn kan mọ́ pé wọ́n fẹ́ ṣe mítìn pẹ̀lú yín wípé wọ́n wà láàfíà fún ìlú. Ẹ̀yin náà wọ́n wá ń sáré pé ẹni tó bá rọ́bà fín orí fín gbé náà nìyẹn. Ẹ̀yin ẹ wá dúró ọ̀rọ̀ burúkú tọmọkùnrin ti sọ sí kábíyèsí, ẹ̀yin yìí wà lajúlẹ̀, ẹ wá ń wòran ẹ wá wo pé ó ti parí náà nìyẹn. So 25,000 naira 30,000 tó fẹ́ fún yín náà ti parí. Ẹ̀yin èèyàn jẹ́ kó gan lọ mí, ẹ jẹ́ ká lọ sinmi, ẹ jẹ́ ká mọ́rọ̀ mi sọ. Wọ́n dẹ̀ yẹ kábíyèsí tó bá yẹn.
brother mi yìí nìsín mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tó wí. ẹni bá rọ́ba fín ẹjọ́ bó pa èèyàn tó rí jòyè fín ẹjẹ́ kankan lábùkù ohun tó bá fi ń jọba ó ju téèyàn fi ń jẹ́ èèyàn lọ torí pé ẹjọ́ ṣèwé kò ní kó rọ́ba fín bójú rẹ̀ náà bá dé ọba aládé kò túmọ̀ sí pé ẹjọ́ ṣe rọ̀ ọba ti kú òlé èèyàn lásán ohun tó bá ba ilé tó fi ń jọba béèyàn bá ba sábẹ́ ọrùn ó wò ó bá àbá pàjánàkú káàkì wu ẹ̀ bọlẹ̀ ìpọ́nrí ìgalà kan ò ní rí ni kó sáwọ gbótiwotiwo ẹni bá fojú di ọba àwòwò àwò bókìní ṣe kéré tó àmọ́ gbomi lójú ẹni tálábà láàrí kò sẹ́ni tí ń rí tẹ́lẹ̀ kan náà ọjọ́ tó bá fi pò dára lọ́mọ aráyé máa ń fi gbé ta ẹni ọba bá wí àṣegbé ni a kì í rọ́ba fín ká tún máa rawọ́ ẹ̀bẹ̀ gbàdá má dànù ẹ̀gún ṣé lójú eré ni àbí lójú ìjà kó ní kálukú tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ ọ̀làjú ló dé kò ní kó rọ́ba fín ọba kọjá ẹni àrífín kábíyèsí kọjá ẹni àǹkàn lábùkù ẹni péré ọba láìdá ó ti kíra ẹ̀ mọ́fá bọ́ba bá kéré lọ́jọ́ orí kò kéré nípò a kì í torí pa ìjọ́rìí ọba ká fọwọ́ rọba lórí ọba kì í ṣẹgbẹ́ olóyè kì í ṣẹgbẹ́ ọlọ́rọ̀ kódà kì í ṣẹgbẹ́ bọ̀rọ̀kìnní ọba tí ń ba kíjọba olóṣèlú tó gbòde ẹni tí ò bá mọ̀ tán kó lọ rè bí wọ́n ń lé a kì í dúró lé ọba lórí wojú ọba tọ̀wọ̀tọ̀wọ̀ là ń bọ́ bá sọ̀rọ̀ kábíyèsí kọjá ẹni ànáwọ́ kí bórí adé bá náwọ́ sí ni tọ̀wọ̀tọ̀wọ̀ la fi ń gbowó ọba bó o lówó o lówó bó o lọ́rọ̀ o lọ́rọ̀ owó lo ní o ò jọba o bóyá lo tiẹ̀ mọ̀dí tó fi sọ pé mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je a kì í bọ́ba dọ́gba bí kì í bá ṣe tìjà tí kì í ṣe tòdì ẹni abínilé ó tó pè ní baba ọba lè kéré lọ́jọ́ orí ìtẹ́ ò kéré bẹ́ẹ̀ láṣẹ ẹnu ẹ̀ ò kéré ló fi jẹ́ pé bí kábíyèsí bá tiẹ̀ máa dọ̀bálẹ̀ fún yáàfin kì í ṣe lójú ìlú ẹni bá létí kó gbọ́ ẹ fọ̀wọ̀wọ́ bá igi mú jìnnà sórí sánmọ̀ jìnnà sílẹ̀ mo sọ yìí mo dánu dúró ná olówe mòwe ẹni ọ̀rọ̀ kàn ó mẹni à ń bá wí. ṣe gbọ́ nǹkan tó rí nípa rọ́ba fín nù torí ọlọ́run ṣé kò rí wí ẹ gbọ́ nǹkan tó sọ nípa rọ́ba fín kí ló yẹ kó ṣẹlẹ̀ tẹ́yìn wá ń dìfẹ́ndì kálẹ̀ káàkiri lọ́ba níkà ní ọ̀dá lọ́ba níkà ní òṣè. I am a Muslim with conviction. Baba Gandhi is a Christian and he's once upon a time a pastor leading congregation. But the truth has to be said about him and he should be protected. We are not discussing religion here. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ níbí ọ̀rọ̀ Olúwa ni. Ẹ jókòó kẹ́ lu ọpọlọ yín wò náà. Wọ́n wá ń pè wọ́n wá ń pò kọ orí burúkú fún yín ẹ̀kọ́ ọ̀ranù àwọn tó ń pò fún yín tó bá pò fún yín tó wọ́n jáde kó ń lù fún yín wọ́n á pè kẹ́ ẹ mọ para yín lọ ẹ mọ sọ̀rọ̀ kiri ẹ̀nà àwọn òpè lọ́ba níka ni ó bàbá ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ ṣe kíní kan ní ìsìn ò ládùúrà àwọn èèyàn tó wò ńlọkàn nu yín níyàwó rẹ̀ ọgbádùn lọ síbítù yín ní ìsìn láòrí méjì mẹ́ta mẹ́rin ní tẹ kúra yín jọ tẹ lọ rí ìbùn ní nǹkan lọ síbítù tàbí lẹ ṣe content lé lórí láti pé òun gan náà gbogbo gift nǹkan kan tó mú lọ fún ìyàwó rẹ̀ tí ń fi ṣe bí happy birthday ní nǹkan tí ń fi kí tó ní pé get well fast nǹkan kan lórí kíní bẹ mélòó nínú àwọn tánjọ lọ́tàn lọ́sí mélòó nínú yín lẹ padà máàkì love like àbí get well tẹ kọ síbẹ̀. It's a lesson for him láti mọ̀ pé gbìyànjú ọ̀tẹ̀ ni wọ́n kàn jókòó ọ̀tẹ̀ lásán ni. Now that aside àwa ni wọ́n ń connive pẹ̀lú àwọn tó jẹ́ bíi northern àwọn Fúlàní agenda tí wọ́n ń gbé kálẹ̀ káàkiri ẹ wá ní bẹ́ẹ̀ kọ́ ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ta ló ń rán Yunusa nípa títẹ̀sìn ó yẹ even kí n tó débẹ̀ mo ti sọ̀rọ̀ nípa ọba Ọ̀yọ́ wípé oníṣàngó ni ló fi ìmámù jẹ kọ́nà ọba kọ́ bá fọ̀rún kẹ́ bàbá wa ìmámù Ìlọrin ọlọ́ọ̀bá kọ́ bá dẹ̀lẹ̀ fún wọn iṣẹ́ ribiribi tán ṣe kalẹ̀ ọlọ́ọ̀bá kò ní jẹ́ kó bàjẹ́ wọ́n bí Yunusa ó dàbí ẹni pé Yunusa wà lọ́mọ ọdún 2 sí 3 àbí 4 ni bàbá yìí ti jẹ ìmámù tán fi jáde láyé ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ ẹ dákun ẹ wo iṣẹ́ tí bàbá yẹn ṣe kalẹ̀ tá à ń gbàdúrà pé kọ́lọ́ọ̀bá kó má bàjẹ́ nínú iṣẹ́ rere wọn tán ṣe kalẹ̀ nínú wọn náà nírú àwọn mùdírù márkàsì wà tọrọ mọ ní wọ́n jẹ́ sí wọn ní tọdún tó jìnnà gidi tẹ́sí jọ ń kẹra wọn lójú lára lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn nìkan gan tó mú mùdírù mọ́lẹ̀ báyìí pé ọ̀rọ̀ tó ń sọ yóò dáa fẹ́ pé tó máa sọ ọ̀bá dáa tí mùdírù sọ pé mo pe kíní ìpadà ẹ dákun ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ níjẹta yẹn tiẹ̀ wá mọ̀ pé kódà bàbá wa sọ pé kí n lọ rí wo tíra báyìí nígbà tó lóhùn ti pé kí irú bí ọ wáyé ó yẹ ká ẹ lọ rí mọ̀ wípé
ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Mudiru ń sọ. I live in the north for 33 years. Èmi bá Haúsá pàdé dáadáa tí àwẹ̀ ó ti wọ mẹ́ta tí ó ti wọ mẹ́rin gbangba mi kò tó bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà. Kì í ṣe pé wọn ò kí ń gbàwẹ̀ àmọ́ torí pé wọn ò gbà fún Sultan of Sokoto. Wọn làwọn ò gbà àwọn ò gbà ni. Èmi ò tí ì rosù ó dìgbà tó bá tó rosù ní tó bẹ̀rẹ̀ àwẹ̀ ní tí wọ́n wí ni. Tá bá sọ ìtàn Sokoto Caliphate àti Borno Caliphate tá bá ní ká sọ fún yín ẹ fọwọ́ bọ etí báyìí. Ẹni tí ò bá mọ̀ gan kódà Islam ò ní fẹ́ wò ṣe. Kẹ́ ẹ wò bọ́n ṣe ń ṣe within the north láti mọ plant ọmọ wọn lágbájá lọ́jọba. Ẹ̀yin ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tán fi sọ pé wọ́n yọ Sanusi Lamido náà. Ìgbà wọn gbé tọ̀hún wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí máa pìtàn fún wípé ìyá ẹ̀ Yorùbá ni o. Àwọn náà gbalẹ̀ Ìlọrin tẹ́ sọ pé àwọn làwọn nọ́ọ̀tì ló ní o. Wọ́n tún padà pìtàn fún pé ọmọ Ìlọrin nìyá ẹ̀ o. Òun náà láti lè bá live peace in peace kó lè bá ríyàn kó mọ́ra lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti fọ́ mẹ́ta nínú àwọn tó jẹ́ bí àwọn ọmọ bàbá rẹ̀. Ìwọ lọ rí jọba níbí, ìwọ lọ rí jọba níbí, ìwọ lọ mo tọ̀ bá gbogbo yẹn lọ pé kán lọ rí fún wọn jọba níbẹ̀ yẹn. Káwọn náà bẹ̀rẹ̀ sí mọ́ sọlá while the case in court títí tán tó fi dá Sanusi Lamido Sanusi padà. Ẹ máa follow nǹkan tí máa ń lọ náà, don't just jump to conclusion kẹ́kẹ́ máa ṣe nǹkan anyhow. Be sure of what you want to say and what you want to do. Ẹ kọ́kọ́ dojúkọ Ògbómọ̀ṣọ́ kẹ́ protect ìlú yẹn, protect around yín kẹ́rì pé wà very much okay kẹ́ tó ránjú síta. So that is why I have limited myself within my own people that I can control. Ṣé rò pé àwọn nǹkan mí nípa international Italy sọ ni? We do. Because we follow news. Láti mọ kí ni lọ, tẹ́ bá ti gbé jargons lélẹ̀ òjì, junk nílé yìí. A ó ti mọ̀, ẹ mọ̀ dá wọn lọ ilé ìtàn sọ prank ni. We know it. Ìlọrin wá fẹ́ yan ìmáàmù nú ibi tí mò ń lọ nìyẹn o. Wọ́n wá mọ àwọn condition bọ́n ṣe mọ èèyàn mú wọn mú jáde pátápátá. Mo rí, mo copy rẹ̀, mo post ẹ̀ sórí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum platform lórí Facebook. Credential secondary school, primary school, secondary school, university nkankan débi pé PhD ò sí ń bẹ̀ o. Dájúrú bọ́n ṣe nímọ̀ tó ní Ìlọrin bẹ̀. Bẹ́ẹ̀ tó kàwé. Ẹ lọ rẹ̀ wò. Traditionally wọ́n sọ àwọn ilé tán bá ń jẹ́ ní o. Tán bá ní tradition wọ́n mean pé ilé tó ti ń jẹ́ kò tí yàtọ̀ sí ìtawà náà sọ l'Ógbómọ̀ṣọ́ o. Wọ́n tún wá sọ títí tí wọ́n tún wá sọ dé àyè wípé ẹni tó bá ti ní ìdádí àti sánáwì tó bá ti ní lọ́wọ́ ni o. Yọ́ mọ̀ kọ́ yòókù kún nínú ara wọn. Kódà kó pé the least you can have just like in Nigeria pé tó bá kódà as a member of House of Assembly àbí rep àbí let me just put it this way pé bọ́yá ìmọ̀ mi ò tó bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ òfin ilẹ̀ Nàìjíríà torí tó padà wí nìyẹn jẹ́ ká jọ mú ní kékeré wípé wọ́n ní ẹni tó bá ti jáde ND ó lè contest fún gbogbo nǹkan tó túkù irrespectful of anything yóò tó bá tún wá nílẹ́yìn ìlómú tó jẹ́ pé lómi mọ̀ pé àwọn result tó ń ní tẹ́lẹ̀ they are questionable tó bá yẹ pé lẹ́yìn ọkàn kọ́ tiẹ̀ kú ni yóò wá mú tèyí tó mọ̀ pé kò wà questionable yóò bá present ẹ̀ pé tó ń lọ ní tán fi ń lọ nìyẹn tán fi ń contest gbogbo post tó ń gbé. That is political appointment là ń sọ fún yìí, but religious appointment has to do with the knowledge of what you really want to lead on. Wọ́n sọ̀rọ̀ western education níbẹ̀ o débi wọ́n fi sọ pé PhD but wọ́n kàn sọ pé àìbá a mọ̀ tó bá tún wá ní àwọn ìmọ̀ míì tó bá tún kún is welcome but now our condition. Ibo ni t'Ògbómọ̀ṣọ́ gbé ti rí tiwọn tó fi di pé wọ́n sọ pé àwọn ọ̀gbẹ́ni tó bá ní masters ẹni tó bá ti ní PhD làwọn wá tí PhD náà tiẹ̀ tún tí ìdọ́wọ́ rẹ̀ tí wọ́n tún wá ní PhD in the making ní tá a sì ti mọ̀ pé PhD Olúwọlé ni torí tí ẹ bá ṣe PhD Olúwọlé ni kò lè mọ sọ̀rọ̀ àwọn òyìnbó tó ń sọ. Tí ẹ bá ṣe PhD Olúwọlé ni wọn ò lè gbé tírà kalẹ̀ wájú rẹ̀ pé kọ́ wọn ṣe tẹ̀fsírì tó fi lè ṣe tẹ̀fsírì.
àwọn tó kéwú nu wọn tó bá ti sọ mí báyìí náà mo sọ pé olùgbàgì mo láwọn ọmọ mi kan dábàá kọ́ lọ́ba kó bá mi ṣe wọn lọ́mọ alálùbáríkà kọ́ lọ́ba kó jẹ́ kán dàgbà dáadáa àwọn ọmọ ọ̀rẹ́ mi wá ti rí bàbá aláṣẹ ẹ̀túgbọ́ nǹkan tọmọ yín tún wí in ti ń wí ìtumọ̀ rẹ̀ nípa in tó sì fẹ́ wíre o ni mò ń sọ pé tó bá sọ pé bá fẹ́ ṣe competition kéwú ni àwọn ọmọ ọ̀rẹ́ mi ni màá kó jáde fún tí wọ́n jọ jókòó síwájú tí wọ́n jọ mọ̀ púpọ̀ tàbí last born wa nílé bàbá tó bí mi gẹ́gẹ́gẹ́ last born wa ní màá pé kánjọ kọlura wọn nínú kéwú yóò tí mo bá ní kí n pé kọ́mọ mi kọ́ sí lọ́ba ní ká tari ọmọ rẹ̀ tari rẹ̀ síwájú òun náà wà náà lè kí wọ́n ṣe ẹnu ẹ̀ sọ́rí ó di jáde ìṣe masters rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ phd rẹ̀ ọlọ́run ṣiṣẹ́ rọrùn ẹ wá jẹ́ kájọ bira wa léèrè ìmọ̀ wo lólóhùn mọ̀ débẹ̀ kí náà ń fi ìlú rọ tán fi ṣe nǹkan tó ṣe pẹ̀lú wa. These are the things we are trying to do. In fact, I don't even want this video to get to this level. Torí ọ̀rọ̀ burúkú tí mo gbọ́ tó sọ tó fi wọ́n ṣẹ̀ṣẹ̀ tó adó lọ rèé já sí wípé Yunusa wa tó wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n condemnation rẹ̀ yẹn tó wọ́n débi stage wípé ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n purọ́ mọ́ ni ìsọkúsọ ní tọ̀hún ọ̀rọ̀ tó ti tán ni ọ̀rọ̀ tó ti parí ni ẹ jẹ́ ká táyàn bá gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ́ni bá ṣe èyí ti jẹta yìí wọ́n ń kọ́ ẹ bá wa gbélé yìí. torí pé ní Nàìjíríà wà yìí a ní moon sighting committee àwọn tí wọ́n wà ń bẹ yìí tó ń wà nínú committee yẹn ń lẹ Yorùbá yìí wọ́n pọ̀ o amókọ wọn o ẹ̀ǹdẹ́ dání o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dàrú yìí náà wà nínú moon sighting committee tí President General Supreme Council gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá kí wá láì ní gbàfẹ́mi Ọlọ́run gbé wájú fún general méjì ọ̀gbọ́dọ̀ sí tí ìjọ President General Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni owó nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lẹ̀ omi ìbá tún declare àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé kápá ẹ̀sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàyè má wàá wò fẹ́ sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní president Amẹ́ríkà má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní iwájú ta ní ò ní ìdí láti lọ orí tẹlifíṣàn social media náà dáa tán péèjì kan àǹsí rẹ lójú declare yourself as the president of the United States of America ọmọ sọ̀tòrí ẹ̀. mo rí pé ti rí nìsín níbi tó gbé ti ń sọ wípé ẹni tó bá tó ti lọ ànáùnsù oṣù níbì kan wípé ẹ̀sìn òun ẹ̀yin tẹ́ wá ké ẹ dákun ẹ pé kó mú àyà Kùránì yẹn jáde àtàdísì torí mi ò nímọ̀ mo mọ́ sọ fún yín o ẹ̀yin bloggers wa tọrọ kàn yín tẹ́ gbẹ́nu gbọ̀ngbọ̀n tẹ́ gbẹ́nu instead fi sọ̀rọ̀ sọkúsọ kálẹ̀ káàkiri torí tẹ́ fẹ́ gbà ẹjọ́ jókòó kẹjọ lọ rèé mú fáàtì wá fẹ́ni tẹ́ ń sọpọ́ọ̀tì o pé wọ́n ní ká máa lẹ̀kù ó tó sọ débi pé ibi mùsùlùmí sí mùsùlùmí náà wọ́n ti sọ pé ká tó lọ rí máa lẹ̀kù mọ́lú mùsùlùmí tó sọ pé wọ́n ti róṣù o so ẹ wá ní kán lọ rèé lẹ òkò pa wọ́n yíyá zùbí láì ẹ wá ní kán lọ lẹ́kọ̀ọ́ pa ṣé ẹni tẹ́ ẹ bá ní kán lẹ́kọ̀ọ́ pa ń ṣe kò wá láwọn mẹ́yìn kò wá láwọn tó fẹ́ràn rẹ̀ nílùú ibi tán ti bí àbí nílùú tó tì wọ́n àbí lágbàáyé oògùn kí ló fẹ́ dálẹ̀ tí ì bá ṣoògùn ṣàgídí ni orósù tó bá wù mí ni ó ti di dandan mo ṣe ti fetí gbọ́ ni ó ti di dandan in tó mú tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi rán àwọn sàábí pé kán lọ rí báwọn wosù ni wọ́n ti ṣe mọ́ lọ wọ́n sì pàdé yahudi kan lọ́nà àwọn yahudi kan wọ́n sì ń parí wa ibo lẹ́yìn tí ń bọ̀ lọ́bàdà ṣé kìí ṣe pé kìíní tẹ́ ẹ mọ́ lọ rí wò lókè tí mo jáde tí gbogbo àkẹ́ tó bẹ̀rẹ̀ àwọn ẹni tí mà ńgbà tó jẹ́ pé kò kú ju ṣẹ́jú márùn tí mo fi ṣe lò pẹ́ẹ́rẹ́ èmi gan ti wá nu moon sighting committee rí ní north mo ti wà ń bẹ̀rí tọ́rẹ́ bá àwa mọ̀ ti rí nínú ogo báyìí tẹ́rẹ́ báyìí ni láti rí ó ti jáde ọ̀nà ẹ ti rí ọ ní ẹ sì rí gbogbo ńgbà tẹ́sí gbogbo kọ̀tàn pa wọ́n rí níjọ́ náà irọ́ ni ẹ̀tàn jẹ́ ni òótọ́ ni àwọn sàbẹ̀ ànábì faramọ́ wọ́n sì padà wọ́n lọ bá ànábì ya Rasulullah nígbà tá à ń bọ̀ tá à ń lọ
ká tó débẹ̀ o àwọn ẹni báyìí báyìí ta pàdé ó ti jáde ó ti wọlé padà Ànábì ní sí wọ́n rí wọn ní wọ́n rí tó ẹ lọ rí sọ fáwọn èèyàn á bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la ó parí nílẹ̀ Yorùbá náà mọ̀ sọ pé aṣáámú lónìí ìrun bẹ̀rẹ̀ lọ́la kò kí ń wáyé bẹ́ẹ̀ torí bá ń ṣe mọ́ lọ rí èwo nọ́ọ̀tì gan nígbà tẹ́ bá fi sọ pé ẹ padà wá sí ìgboro wá jíṣẹ́ wípé wọ́n ti róṣù ìṣá ìgán ti wọlé so ọ̀nà pápọ̀ we are not going to that nímọ̀ ìdíbẹ̀ yẹn ká tó mọ̀ fà á pẹ̀lú ra wa nígbà tó pé iṣẹ́ ládá náà ní gbogbo náà fìlà tá a bá tún fẹ́ mọ̀ yà níbi aṣọ wọn. Fọlá wípé Ànábì gbà fáwọn Yẹ̀wúdí tán sọ pé wọ́n rí oṣù nígbà náà ṣé pé báyìí lẹ́sìn ṣe simple sí wọ́n rí nínú wọn tó padà gba ìsìláàmù pé torí ìgbàgbọ́ t'Ànábì ní sáwọn kí ni ó máa wọn náà mọ́ ní ìgbàgbọ́ s'Ànábì àtẹ̀sìn rẹ̀ tẹ́lẹ̀ ìfi wá ń débi pé wọ́n ní tẹ́nìkan bá rúṣù tẹ́nìkan ò bá rúṣù tẹ́nìkan bá sọ pé òun rúṣù ẹ̀sìn tòun lórí kẹsẹ̀ ti Islam ẹ̀sìn tòun sọ pé kán lọ rí ìlú pa ni kán lẹ ló kó pa ibẹ̀ yìí náà ti gbọ́ ẹ̀yin tẹ̀ ń kó kálẹ̀ káàkiri tẹ́ni wọn ṣé eléyìí ọwọ́ ń wá láàfíà fún yín ṣé eléyìí wá láàfíà fún yín dépò ìlú àbí tó bá délẹ̀ ṣé kò ní kàn yín àtàwọn tó ń pè yín káàkiri ẹ pé wọ́n kẹ́ ẹ bí wọ́n léèrè pé ṣé ọ̀rọ̀ tó sọ yìí ṣé ọ̀rọ̀ tó lè mú àlàáfíà wọ̀lú ni ẹ wá jẹ́ kájọ yẹ̀wò ní ìsìn ìṣe gbọ́dọ̀ compare rẹ̀ sorry mo withdraw rẹ̀ comparison tó ń fẹ́ ṣe mi ò lè ṣe láyé mi ò lè compare kí ni ṣe pẹ̀lú nǹkan tí kábíyèsí ní ṣe láyé mi ò lè compare rẹ̀ tí màá fi wọlé Ọlọ́run pẹ̀lú gọ́ọ̀lọ́ mi ní compare ìkíni Yunusa sí kábíyèsí. Mo fẹ́ kẹ́ ẹ lọ rèé wò dáadáa nísìn ẹ wo nǹkan tí ń ṣe yẹn ṣé lẹ́yìn mú ìdàgbàsókè wá sílùú ní àpọ̀fẹ́ dá wàhálà lẹ̀ sílùú fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ẹ̀ ń sáré àlàáfíà ni ẹ̀ ń sáré àlàáfíà ni. Kì í sọmọ re kò sì ní bíbí re torí tó bá ní bíbí re ni yóò níwà re yóò sì lọ́rọ̀ re yóò sì ní àpẹẹlẹ fáwọn aṣíwájú ìní gẹ́gẹ́ bí nǹkan táwọn àgbàlagbà wọn sọ pé ẹgbẹ́ Barrister náà ti fi kọrin bọ̀wọ̀ fún àgbà ó ní kìí ṣẹni tó bí ẹnìkan kọ́ là ń sọ kódà bó ṣe pé jọ́ kan oṣù péré ló fi jù ẹ lọ tó pé kọ́ lórí iná ti pé jọjọ́ kan ń bẹ̀ tí jọjọ́ kan ń bọ̀ tí pé àgbà ó padà wá kan ìwọ gan náà fúnra rẹ̀. Ó tún sọ fún wa pé ẹ tọ́mọ yín kó lè bá fún yín nísinmi Bíbélì náà sọ bẹ́ẹ̀ pé ká tọ́mọ wa kó lè bá fún wa nísinmi. Ẹ̀mí bàbá wa Ìmáàmù Ọ̀fà yóò gùn sí ti dáadáa Ọlọ́run ní kúrò ẹ̀mí wọn. Àwọn ibi tán gbé ti ń ṣàṣìṣe èèyàn ni wọ́n bíi tiwa àwọn ibi tán gbé ti ń ṣàṣìṣe wọ́n ń jáwọ́ kúrò ń bẹ̀ wọ́n ń yọ kúrò ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ìrìn tán ṣe gbogbo wọn ṣe tẹ̀lé nígbà wọn rí with style wọ́n withdraw wọn ò gbé lórí kankan bíi tẹ́lẹ̀ mọ́ torí kò sẹ́ni tí Yunusa bá fi ara rùn tó bá fara nu Yunusa títí tẹ ò ní bá màá padà ṣe fídíò mi tí màá mọ kàwé tán ti fara nu Yunusa títí wọ́n bá wọn lọ́tọ̀ọ̀tọ̀. So níbi conclusion ní ìsìn mo wá fẹ́ fi kí bàbá wa Ìmáàmù Ọ̀fà Ọlọ́run ọba yóò bá wa wo ọmọ yín yóò bá gbogbo wa jọ wò tí ó sì pín padà tún fi wúlò fẹ́sìn tí ó sì wúlò fáyé bẹ́ẹ̀ náà ṣe ń wúlò fẹ́sìn tẹ́ ń ṣe ń wúlò fáyé Ọlọ́run ọba yóò jẹ́ kó wúlò. Mo mọ̀ọ́mọ̀ fẹ́ fi fídíò yẹn síbẹ̀ nítorí pé Yunusa pa irọ́ pé bàbá òun onímọ̀ ní ẹlẹ́sìn ni gbogbo tírà tí bàbá òun sì fi sáyé òun ni bàbá òun nìkan kó fóun torí pé òun ló ń fẹ́ kéwú lórí irọ́ tó pa tó ní bàbá òun ó ní ìmọ̀ ó sì kó gbogbo tírà rẹ̀ pátápátá ó sì kó kalẹ̀ fóun òun ni wọ́n kó tírà lé lọ́wọ́ torí pé ìyá wọn tó sọ fún ìyá wọn pé òun náà fẹ́ kóun ò kéwú tó bàbá òun ọ̀tí ẹ̀fẹ́ káwọn yòókù ò kéwú wọ́n bá ṣe gbọ́rọ̀ wọ́n bá ṣe dàkọ́dà àwọn tó ti síwájú gángbà wọn ò ti ké wàhálà tí wọ́n nu ìyẹn bímọ 15 ó ní káwọn 14 kan sọnù
ẹyọ kan ṣoṣo lòun fẹ́ kó wúlò nínú gbogbo wọn according to him kéṣà wa. èèyàn gbọ́dọ̀ fọmọ wé ọmọ nítòótọ́ kéèyàn mọ́ bá lu ọmọ pa. ẹ wo ọmọ bàbá wa Imam Ọ̀fà kí Ọlọ́run bá kọ́ wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó bá wà dálágbà kí n tó sọ fún wa kó lè bá jẹ́kọ̀ọ́ fún wa ká lè bá mọ̀ wípé irú ròǹbòrùn táwọn èèyàn máa wí kíni tí bàbá wa Ọ̀fà yìí nìsín tí Yunusa yìí nìsín náà irú ìró náà ní borùn àfi tá a bá mọ̀ ta ni bàbá rẹ̀ láàfi wá mọ̀ wípé ṣé ní tòótọ́ onímọ̀ ni bàbá rẹ̀ àbáwọn tán ṣe nǹkan míì tán fi ń lù gbági tán fi ń kọ́fà pẹ̀lú Islam. Ọlọ́run bọ́ bá wa wo àfà yóò sì fi wáyé láyà balẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Yunusa is a problem, is a termite. Wàláì èrùn ni o, èrùn ni Yunusa o, ẹni tó bá bọ́ sí lásọ yóò bọ́lẹ̀ sí òhò. Ẹni èrùn ni Yunusa, ẹni tí Yunusa bá bọ́ sí lára yóò bọ́lẹ̀ sí òhò. Definitely ni ayé orí òhò nítọ̀hún ló ti tẹsẹ̀ wọ̀ yẹn. Tọ́ Ọlọ́run ọmọ ibi tí ó tu ọ̀rọ̀ rẹ̀ sí, ṣùgbọ́n àdúrà ti wà ní pé k'Ọlọ́run ọba kó dákun kó gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ń pọ̀n kó sì gbà wá lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. k'Ọlọ́run má jẹ́ ká ti àtàrà ohun rẹ̀ dojúkọ Ògbómọ̀ṣọ́, k'Ọlọ́run má jẹ́ ká ti àtàrà ohun rẹ̀ dojúkọ ilẹ̀ Yorùbá. Torí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn ọ̀rọ̀ tó lágbára ni. Ọlọ́run bó kó wa jọ. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tayọ̀ ẹ fi wo fídíò yìí. Ọlọ́run kún wa lọ́wọ́. Assalamu alaikum. خائفونك أخضع إلهي فلا تقطع رجائي ولا تزيل فؤادي ولي في سيد جودك مطمع. اللهم صل على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. صل على جسده في الأجساد. صل وسلم وبارك على قبره في القبور. صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية وسلاما صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. نعم. جلوسي قيامي أو منامي بليلتي تالله لا سر تالله لا سر كمثل محمد كمثل محمد فإني عليه شاهد ومجرب شاهد ومجرب فإني عليه شاهد ومجرب. ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbàlagbà wa tẹ́ wà ní orí kalẹ̀ alásìkò púpọ̀ ò ní àwọn tí Sheikh Fọ́rin dájú kò yìí. ẹni tí ò bá sì nílé gíláàsì kò lè mọ ìmírọ̀, bẹ́ẹ̀ lẹni tí ò bá láṣọ gidi lórí kọ́ kò lè mọ ìyàsọ tuntun. Tallahi la sir. ẹ bá ti gbọ́ ẹja máa yasọ ara wa ọmọ alákìísà mi. tó bá ti di tábà ti ń jà ẹja máa bà nǹkan ara wa jẹ́ kò ní jùlẹ̀ àdodo tí babaláwa bá rẹ̀ jogún fún lọ. Kàbí fìlímù.